O kì í ṣe aṣọ tó yẹ kó wọ̀ lílé, aṣọ ẹbí ló yẹ kó wọ̀, aṣọ ẹbí tá ń wọ̀ lọ fún pàtí tá ń lọ. Now. So, igi moro yìí kì í ṣaṣọ. Mi ò sọ pé kò kì í ṣaṣọ, ṣùgbọ́n aṣọ tó yẹ kó wọ̀ kọ́ lélẹ̀. Àṣàkẹ́, nǹkan téèyàn bá ní léèyàn máa ń wọ̀. Eléyìí ẹgbẹ́jọdá yín yẹn, èmi ò wọ̀. Àfẹ̀kàn tẹ́lẹ̀ náà, ó mọ̀ pé mi ò láì kí n máa bá àwọn wà àǹkó gàgà mi ò rí sí. This is what I'm putting on. Aṣọ ẹbí tí mo fi raṣọ, ó sọ fún mi pé ò wọ̀. Tí mo fi rán, ó sọ fún mi pé ò wọ̀. Àwa ń lọ sí Patterson, ó ṣe wá ń sọ fún mi pé ò dìde. What is it nípa aṣọ ẹbí gan, Àṣàkẹ́? What exactly is your problem? Must I put on what you are putting on? Mo ti fara mi sílẹ̀ nǹkan tó yẹ kí n lọ ṣe mi ò ṣe pé okay kájọ lọ attend the program yẹn okay jẹ́ á lọ mo fara mi kí ló tún kù. Bàbá dé party nísìn tí bá introduce ẹ pé ọkọ mi lélẹ́yìí fáwọn ọ̀rẹ́ mi wọ́n á rò pé mi ò rówó tí mo máa fi raṣọ ẹbí fún yín. Come on o realize pé ọmọ nǹkan tí mo wọ̀ ṣá eléyìí náà pè ní batik. Irọ́ kò bá batik kò bá anything wá lọ wọ aṣọ ẹbí kò jẹ́ ká lọ. Aṣọ ẹbí kọ́ aṣọ ara ó dẹ̀ fúnra Àṣàkẹ́ ò fúnra ni o ọ̀rọ̀ aláṣọ ẹbí díẹ̀ yìí ó mọ kó tó ó affect finance mi ó affect àpò ó affect ilé ó affect everything ó dẹ̀ fúnra tó jẹ́ pé gbogbo weekend ṣáá aṣọ ẹbí ni wàá rí pàtí kan àbí kejì lọ what is exactly your problem. Akànnì I don't want to know ó affect anything tèmi ni pé ilé ni o mi lè sọ ọlá o ilé ni aṣọ ẹbí yẹn wá lọ wò kò jẹ́ ká lọ we are late. So is it about what you want or what makes me comfortable? Is it about what I want? So bá sọ pé about what I want. That is what I want. Wá lọ wọ aṣọ ẹbí kò jẹ́ ká lọ sí party. And never will your wish be my command. Àṣàkẹ́ kò sí àyè mi ò wọ aṣọ ẹbí and that is fine. Because my party I mean you know what sell me as my husband. So my wish ó gbọ́dọ̀ jẹ́ want tẹ wá lọ wọ aṣọ ẹbí kò jẹ́ ká lọ. Àṣàkẹ́ báyìí ni màá ṣe kọ́ mi kò kì í padà aṣọ tí mo ní tí mo fẹ́ wọ̀ lọ sí wedding yẹn rẹ̀ anything aside that mi ò lọ dẹ̀. Ó lágídí ṣá kí ló tẹ̀ máa ń ṣe é gan ọ̀rọ̀ aṣọ ẹbí yìí ó ti pẹ́ tó ti wà in existence gbogbo tiẹ̀ mi ò wọṣẹ bí mi ò wọṣẹ bí kí ló máa ń ṣe é gan. Àṣàkẹ́ nǹkan tí ń ṣe é ò lè fura ṣé o mọ̀ pé kó má lówó lọ́wọ́ kó má complain kó broke kó ṣe máa tọrọ owó lọ́wọ́ mi nílùú àná tọrọ aṣọ ẹbí bá délẹ̀ láàárọ̀ already àti lọ yáwó torí aṣọ ẹbí trying to please people and displeasing yourself displeasing your pocket. I'm not displeasing myself kankan tá a bá ti bá wọn èèyàn rà wọn ò ní bá wọn rà meanwhile a lot of things ní party yẹn wọn á fojú kan wọn nice ẹni tó bá ń pín small shops tó ń pín kíní wọn ò ní pín dọ́dọ̀ wa. If I may ask you how much is the aṣọ ẹbí ṣé ọmọ yẹn tí wọ́n rà tọ́nu mi ṣá. You need to buy the aṣọ ẹbí láti lè look like them when we get to the party. Àṣàkẹ́ looking like them or not looking like them it's like as from now henceforth máa bá mi from attending any party ṣé gbogbo owó àbẹ ṣoṣoṣoṣo tó máa ń ṣe yẹn máa bá mi tó bá ṣe pé èmi ni ọkọ ẹnu lẹ́yìn kò sáyè fún aṣọ ẹbí kò sáyè fún party kò sáyè fún anything if care is not taken. Yes. Kí ni mo gbọ́dọ̀ sọ? O máa ban mi from buying aṣọ ẹbí. Báwo ni fẹ́ ṣe yẹn? You won't do that. Kò possible. And meanwhile, when you ban me, tó bá ti tèmi náà bá ti wá ní party, mi wá ní réyàn kankan tó máa bá mi ṣe party. You wouldn't do that. Ó ti dá. Kò ní cancel. Ṣé o rí pé ìwọ ló lọ sanwó school ọmọ kò sí ẹ mọ́? Àfàìmọ̀ kó má dà bá tó wo school ọmọ kó má dà bá ìṣòro aṣọ bí. Mo lè sáré ya. O lè fi tiẹ̀ kó bá tèmi. Mo lè sáré ya. Láti ìgbà yìí lọ kó sọ tèmi fún ẹ. Mo lè sáré ya wọ́n school ọmọ ká aṣọ ẹbí. Mo lè sáré ya. Akànnì kí ló ń ṣe? Kí ló jọ lójú ẹ? What does it look like lójú tiẹ̀? Ṣé bá ń lọ sí party ni? Oh, party àbí? Akànnì kí ló ń ṣe? Stop now. Nǹkan tó bá jọ lójú ẹ kò sọ. Tó bá jọ lójú ẹ kò sọ. Kí ló ti máa ń ṣe ẹ̀gùn? Àṣàkẹ́, ṣé mo fi party ṣe o? Kò sí weekend yẹn tó ń sọ pé òun lọ party kò dẹ̀ sí kankan náà tó ní bá wọn máa ṣọ. Yes, let me tell you something. Èèyàn kò lè dáná tí gbogbo olú máa jẹ. Gbogbo olú òde lè dáná kéèyàn kò ṣe jẹ tán. You can't please everybody.
You never can you please everybody. But at least Ashash might do best. As for your information, from now on, anybody tí o bá ti ṣe close relation wa tó jẹ́ pé a lè sọ no fún àdìbàrà ṣọwọ́. Akanni. Yes. Sori, tèmi ṣáà ní pé wá lọ wọ aṣọ kò jẹ́ ká lọ pàtí. Kí wọ́n lọ wọ aṣọ ká máa lọ pàtí. Jẹ́ ká lọ. Ó dà. Lọ́wọ́ aṣọ ẹbí títí ẹ mo ṣáà ti rán èmi mo tún sanwó fún télọ̀. Láti kékeré mi ibùdó bá ra aṣọ ọdún fún wa tí gbogbo yẹn bá wọ aṣọ lọ́dún kékeré ó dọdún lákèmí tó wọ tèmi because I don't go to where everyone goes. No. Everyone. Ọ̀rọ̀ èmi àti ẹlẹ́lẹ́ yìí. You are my husband. Not your wife. And so what? Ọ̀rọ̀ And so what? Gbogbo àwọn tó ń aṣọ ẹbí ọ̀hún náà kọ́bọ̀ báyìí wọn nífẹ̀ẹ́ tó ṣe nǹkan aṣọ ẹbí tó máa ti ra aṣọ ẹbí ó ti tán. Aṣọ ẹbí rírà ìwọ̀n tó ìwọ̀n sí ni òyìnbó ní little drop me solution nígbà tá a bá ra aṣọ ẹbí 35,000 lẹ́yìn tó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ tó ń tún pè wá fún mi èyí tó bá ti súnmọ́ wa jù tó dẹ̀ jálábọ́dé ni mo fọwọ́ sí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n kì í ṣe pé ọ̀rẹ́ kan ní Calabar ó fẹ́ mọ́ ó máa ṣọ bàbá ẹ̀ kú ó máa ṣọ 35,000 èyí kan wà ní Kàfàǹṣà ó máa ṣọ 60,000 ìrọ̀ o ní tí ò bá ti jẹ́ bí wa immediate family wa èmi ò fọwọ́ sí ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ bí wa ó dẹ̀ gbọ́dọ̀ wà reasonable kì í ṣe pé just ẹni aṣọ tó bá ti gbé wá rírà ni. Ọkùnrin mi máa láìkẹ́ kóun àti ìyàwó òun jọ máa wọ aṣọ kan náà ọkùnrin mi ò dẹ̀ láìkẹ́ ìyàwó yẹn gbọ́dọ̀ understand taste ọkọ ẹ̀ ọkùnrin mi ò fi bẹ́ẹ̀ like native to be frank ọkùnrin mi ò láìkẹ́ tó bá ran ọmọ láwọn àbúrò tó ń rán native ó wà níbẹ̀ wọn kí máa ń wọ̀ bọ̀ kán ti wọ shirt àti trouser wọn kán ti wọ̀ kán máa lọ kán wọ jeans wọn kán wọ top ó ti tán. Nípa aṣọ ẹbí rírà mo rí i pé aṣọ ẹbí rírà máa ń ṣe àkóbá fún èèyàn lọ́pọ̀lọpọ̀ téèyàn ò bá ṣọ́ra nítorí pé mo rántí ìgbà tí mo ṣe ṣèyàwó I used to have one mommy in my church mama yẹn á pè mí ó pè mí ó ní wá o ó ní sórí aṣọ ẹbí ó máa ń kó báyàn ní o but ngbà yẹn àwa máa ń rò pé tá a bá ti bá wọn ra aṣọ ẹbí àwa náà ò tí belong àwa máa ra 35 45 60 so tẹ bá ní 50,000 láti fi ṣe nǹkan mi ní lè lọ sínú wardrobe mi kí n kó aṣọ yẹn tí n bá ti calculate máa ní mẹ́rin mà ti wọ 300,000 kẹ gbogbo ṣé mo wá lè fi sọ́dọ̀ owó ń sìn so aṣọ ẹbí rà ó gba èrò number one ó ń lé obìnrin míì kúrò nílé ọkọ nítorí tọkọ ẹ̀ ò bá ní agbára àti fún un lówó láti ra aṣọ ẹbí a máa rìnrìn kúrìn èyí tó bá dẹ̀ lágbára àti ra aṣọ ẹbí yẹn fúnra ra ẹ̀ in fact tẹ bá rí ó máa ń gba owó lọ lọ́wọ́ èèyàn ni àwọn aṣọ ẹbí kan wà tó pé kò ṣeé ṣe kẹ́ ẹ má rà tó bá jẹ́ pé ẹbí yín ló ń ṣe nǹkan tó jẹ́ pé àwọn èèyàn yín tó súnmọ́ yín tó jẹ́ tímọ́tímọ́ ló ń ṣe nǹkan ẹ bá wọn rà á ṣó ti ń sìn téèyàn bá ra aṣọ ẹbí wọn ní kéèyàn má wá sí party now you go to party in fact ẹni tí ò ra aṣọ ẹbí gan oúnjẹ tó máa jẹ ó máa pọ̀ ju ẹni tó ra aṣọ ẹbí lọ so there is no point pé bí mi bá aṣọ ẹbí mi ò lè lọ sí bẹ́ẹ̀ ṣe rí mi o kò sóde tí mo lọ bí wọ́n bá mú aṣọ ẹbí 1 million tẹ́ pé aṣọ àǹkárá 2,000 bá lágbára mi bá ká máa rà máa rán máa dẹ̀ wọ́ lọ síbẹ̀ máa jókòó máa jẹ oúnjẹ kan náà níjọ́ máa fún gbogbo wa so aṣọ ẹbí rà yẹn èèyàn láti fi èrò sí because it causes a lot of problem in the family so Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ohun láti gbọ́ lẹ́nu àwọn ará wa nílé yìí aṣọ ẹbí ẹjọ́ ìjọ kọ dandan pé èèyàn gbọ́dọ̀ bá wọn yàn dá aṣọ ẹbí ẹ bá bí mi màá ní kọ dandan ẹ bá lè tún bí mi náà màá ní kò kọ dandan ẹ ṣáà wò tẹ́ ẹ bá bá ọ̀rọ̀ aṣọ ẹbí ó máa jẹ́ kí pàtí dùn ún kódà ó máa jẹ́ kí pàtí lárinrin gbogbo èèyàn àwòkọ́ náà ló máa wọ̀ pàápàá jùlọ ó máa ń jẹ́ kí àwòrán dùn rí tẹ́ bá bá àwọn aṣọ ní pàtí nígbà mi ó máa ń jẹ́ kí èèyàn tún ní aṣọ sí nílé àwọn ọkọ àtìyàwó mi wọn rórí pé ó yẹ káwọn jọ láṣọ kan náà àmọ́ tí wọ́n bá ti báyọ̀ dá aṣọ ẹbí ní pàtí ó ti dandan kọ́kọ́ àtìyàwó jọ láṣọ kan náà pàápàá jùlọ bàbá ìyá àtàwọn ọmọ wọn àjọ láṣọ kan náà lára àwọn àǹfààní tó wà nínú pé kéèyàn bá ẹ̀wọ̀n aṣọ ìbí nìyí ìgbà míì gan pàápàá àwọn èèyàn tún máa sọ pé ó ti dandan kí lọ sí pátí lágbájá o ó ti dandan kí lọ sí pátí tàmẹ́dọ̀ tó máa ń báyàn ṣe kò sáṣọ tó múrí tí òkè bá wọn mú nítorí ẹ̀wọ̀n wá sí pátí lára àwọn àǹfààní tó wà nínú àjọ.